wo ẹ̀yin ọmọ yìí ogun ní sinimu èpè kan kì í sí níjà àwọn tí wọ́n júwe ọ̀dọ̀ mi fún yín wọn ò sì júwe rárá bẹ́ẹ̀ ni èmi ẹyẹlé funfun náà ni kò pé méjì kò sí ń tẹ́ wá dọ́dọ̀ mi tẹ́ rí ẹ gbádùn bàbá ń sọ̀rọ̀ pé wárápá tí wọ́n ní ẹni tó bá wọ wárápá ò gbọ́dọ̀ gbowó torí pé tó bá gbowó bí ò bá ṣe yóò ṣèràn rẹ̀ kì í ṣe lọ́dẹ̀ mi o èèwọ̀ ni o bó sì ṣe wéèrè tó ti gbóhán bẹ́ẹ̀ bá ní wéèrè inú ẹbí ẹ máa mú bọ̀ wọ́n wò ó èyí tẹ́ ẹ bá wá náà kì í ṣe pé n ò lè ṣe é àbógun owó kọ́ wọ́n ṣe mọ̀nà ká ẹ̀ tẹ́ ní owó tí ó dàbí ẹ wo ẹ lówó ju ṣẹ̀kẹ̀rẹ̀ lọ àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé what goes around comes around bí àlọ́ bá lọ àbọ̀ á bọ̀ bẹ́ẹ̀ bá gbìyànjú láti ṣògùn owó lọ́mọdé tẹ́ ẹ jẹ́ yìí ọ̀dọ́ nìyí ẹ wò mí kò sí ògùn owó tẹ́ ẹ ṣe tí ò ní padà sẹ́yìn ẹ ṣe ògùn owó mi ẹ bọ́ra ni ó máa ń lé yín kiri tẹ́ ẹ bá kú rọ bí nǹkan ṣe yín ọ̀dọ̀ ẹyẹlé funfun lẹ́wà ẹ ṣe ògùn owó mi ẹsẹ̀ yín ó mọ̀ jẹrà ni egbò àdá àjìná tí ò sẹ́ni tó lè wò títí tẹ́ ikú n ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ẹkú òǹdídò eré ọmọdé ni wọ́n rú lóògùn ẹ̀ bẹ́ẹ̀yàn bá ru ọrùn ó wọ̀ ẹ̀yìn ẹ wo ẹ̀yin ọmọ yìí ẹ má dán wò ẹ má kánjú wówó ẹ má kánjú túlú ọ̀ràn igbá rẹ̀ òkun sàsùn ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ wo àtẹ́lẹ̀ ọwọ́ ẹni kì í tan ní jẹ ẹ fàtẹ́lẹ̀ ọwọ́ yín ẹ fi ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ fi irun dúdú ẹ fi ṣiṣẹ́ kẹ́ ẹ lè gbádùn ayé yín nígbà tí irun funfun bá dé ẹ má ṣògùn owó ẹ dákun bí mo sì ṣe sọ fún yín kì í ṣe pé kẹ́ ẹ wá kó lọ́dọ̀ mi kẹ́ ẹ tún gba bòmí lọ ẹ má dán wo kò dáa o ṣé ẹ gbọ́rọ̀ tí mo sọ fún yín báyìí yóò dáa fún yín o ẹ ní ṣubú dànù o gbòdògbòdò ayé ò nílù fún yín jó ẹni bá ní ẹkú yóò síwájú lóko ẹ dákun gbòdògbòdò ohun tí mo lè sọ fọmọ mi mò ń sọ fún mi ẹ gbọmọ mi lọ àbí sábà kúrọ o. má ṣe o ìkìlọ̀ rẹ̀ o. How you doing? I can see that you good. Báwo everything? Mo ṣe bọ́ta láti inú ilé ìsìn mo rí pé ta ló park mọ́tò ṣé ìwọ ni àbí ìwọ kọ́ but àwọn tìgbà tí mo wá wo windscreen mẹ́mọ́ gba ìwọ ló jókòó sínú mọ́tò. Ṣé inú ilé ìlú ti bọ́ta? Yes, that's where I stay. Ṣé o kọ́ ni? No, kíkọ́ kẹ̀ èmi àti àwọn ọ̀rẹ́ mi lájọ gba room and parlour sí báyìí. Room and parlour kò tún ṣe flat? No, room and parlour. Oh my God. Iṣẹ́ wo ló ń ṣe náà? I'm an hustler. Hustler, God. Ṣé o lè ṣe yahoo ni? Àbí kó bá wọn wọ́ ike? Àbí kó ṣe transfer? Yahoo what? Yahoo. Ọ̀nà olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mo dẹ̀ believe pé hustle tí mo hustle náà mọ̀ pé one day it surely be. One day. Yeah. Ṣé o ní mọ́tò ṣá? Mọ́tò. Oh my God. Mi ní mọ́tò. Gbogbo àwọn mọ́tò tí máa rí ẹ tó máa fi ń ṣe kí n lórí Facebook irọ́ ní gbogbo ẹ̀. No, tí má kọ̀ rí mọ́tò tí mo pé ó máa fit pé tí bá ya selfie ń bẹ̀ pé ó máa fine. I will just go there and snap. I'll then post there. To fake like gbogbo nǹkan tẹ́ ń live in. Babe, let me just tell you one thing. Shuri, owó kọ́ ni ìfẹ́ o. Owó kọ́ ni ìfẹ́. And then, first time tí mo kọ́ read Facebook, I don't meet tí mo send the friend request to they accept me. I was so much happy. But yes, Ọlọ́run ti sọ pé tí mo máa rí ìyàwó wẹ́rẹ́ báyìí ni. Àmúdẹ̀ ti rí pé this is my future partner. Ìyàwó tí mo fẹ́ fẹ́ sílé gangan lélẹ́yìí.
So let's just chat. So má bínú, o ṣé o ní mọ́tò ṣá? O ní mọ́tò? Àtọ̀. Ah! Oh my God. Anyway, fifth car mi lélẹ̀. Fifth one. Fifth car ni, so o ní kankan. Wow. Ọlọ́run mo dúpẹ́ o, mo dúpẹ́. Thank you. I'm really happy. Mo ń dúpẹ́ fún Ọlọ́run ni pé ìyàwó mi ní mọ́tò márùn-ún. After all, bí ìyàwó mi ṣe ní mọ́tò márùn-ún, tí n bá mú ẹyọ kan ńbẹ̀. Kò sí nǹkan tó bad ńbẹ̀. So I believe that kò sí nǹkan tó bá wù mí tó ní, èmi náà mo ní, nǹkan tí bá ní ìwọ náà ló ní. So tí bá mú mọ́tò ẹyọ kan tí mo gbé tí mo fi ṣeré jáde, there's nothing bad there. Irọ́, àwọn family ẹ̀ ló rà fún mi. Bọ́lẹ̀ kúrò ní mọ́tò. Babe. Bọ́lẹ̀ kúrò ní mọ́tò mi jọ kókó òun rẹ̀ bọ́lẹ̀. Ẹ bọ́lẹ̀. Kí n bọ́lẹ̀. Ẹ bọ́lẹ̀, ìlú ló ń gbé kẹ̀. Ní 2023 tá wà yìí, ẹ jọ̀jọ̀ bọ́lẹ̀. But mo fẹ́ kó mọ nǹkan ni pé ṣórí Ọlọ́run ló fi hàn mí pé ìyàwó mi gangan lélẹ̀, and then mo ti bọ́lọ̀ dá mọ́jà mọ́ pé èèyàn tí máa fẹ́ kó fi hàn mí tó lè ti fi hàn mí pé ìyàwó tí máa fẹ́ lélẹ̀. Níta ni ẹ bá mi bọ́lẹ̀ kún ní mọ́tò mi jàre, mo bá lẹ́sẹ̀ rìn. Ẹ bọ́lẹ̀ onídọ̀tí. Kò má bàa kábàámọ̀, má ṣe ìkìlọ̀. Báwo lẹ ṣe wọlé? Mo sì wá sùn funfun báwọn. Ẹsẹ̀ pé ń pẹ́ ń bọ̀. Ṣé ó yẹ kí n tó pè é pé mò ń bọ̀ nínú ilé ọmọ mi? Ṣé kò sí ṣá? Tẹ̀lé ń bọ̀ ìgbà lọ́sùn gan nínú òrùn. Àwọn nǹkan kan ni mò ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó sì wá mú fura wá. Ó ní mo ṣe ní pé kí n wá rí ọ. Gbénga, dákun ọkọ mi. Má bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ o. Má bá wọn rìnrìn kúnrin o. Má ṣe yàwùyàwù kó o lọ ṣe yàwùyàwù o. Torí wípé téèyàn bá ní bíta yìí ṣe rí ni èèyàn á ṣẹ̀sọ́ lọ́wọ́n bá. Ṣùgbọ́n wọ́n ní ìṣẹ́ tó bá ṣẹ́ni fógún ọdún, òṣì tó bá ta ni fógún oṣù, tí ò bá pa ni á máa padà lẹ́yìn ẹni. It is true that you are a graduate, but it's normal. It's everywhere. It's everywhere. Nǹkan tí mo kàn mọ̀ ní pé sorry àtẹ́lẹwọ́ ẹni báyìí kì í tán ní jẹ́ o. Bẹ́ẹ̀ sì ni tí ọ̀gbàrà bá sáré títí àwọn náà do nínú òfì nínú ọ̀la òun lọ mọ̀ pàǹdọ̀rọ̀ ló ń gbó sí o. Ẹ máa là ẹ máa lò tó bá ti kọjá yẹ tó kọjá yẹ tó kẹ́gbẹ́kẹ́gbẹ́ Gbénga ọmọ máa la o. Àyàfi tí ọjọ́ ò bá yọ lókè mọ́, àyàfi tí ọjọ́ ò bá là nìkan ni. Gbénga ó máa là, ó máa lu, ó máa rí jẹ láàrin ẹgbẹ́, ó máa rí jẹ láàrin ọgbà. Ó mà ní tọrọ jẹ o. Gbénga ọkọ mi, ó mà ní tọrọ mu o. Ó ní wo owó ná lọ́wọ́ ẹgbẹ́ ẹ. Níbi tẹ́gbẹ́ bá ti ń ná owó báyìí, ó ní ná ojú ń bẹ̀. Lágbára ẹlẹ́dàá mi, lágbára mú mi méjì tó mú yìí. Gbénga wàhálà wàá lò wàá rí bá ti ṣe, wàá rọ́nà gbégbà, wàá rí jẹ, wàá rí mu. Dákun ọkọ mi, mo fọ Ọlọ́run bá mo fi bẹ́ẹ̀, mo fi ìṣẹ̀dá mi yìí mo fi bẹ́ẹ̀. Lẹ́ẹ̀kan sí mo tó fi ọlá mú yìí mo tó fi bẹ́ẹ̀ o. Mo níwòye ọ̀rẹ́ gbé ọmọdé lé tejiteji ọmọ láwọ̀ rẹ̀ àtàkè. Ọkọ mi dákun mo fọ Ọlọ́run bá bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n àwọn nǹkan tí mo rí ò dáa, òun ló jẹ́ kí n wá, ẹ̀rù sì ń bà mí. Àwọn búrẹ́dì ilé yìí kò tó jẹ tán, má fowó mi ránṣẹ́ sí i. Má ronú o, má dẹ̀rẹ̀ nìkan pẹ̀lú àṣẹ Olódùmarè. Ó ti sórí rẹ. Ṣé yẹ kó jẹ́ yín lẹ́ máa gbogbo ilé wà fún mi báyìí? Ṣé kò yẹ kó jẹ́ mi ni máa ṣe gbogbo ilé fún yín ni? Wọ́n gbára nǹkan tá à ń sọ nìyẹn. Gbénga ọkọ mi, àsìkò ni ò tí ì tó. Tásìkò bá tó wo
Mama wẹ̀ nówó báyẹn ni. Mama wẹ̀ nówó báyẹn ni. Máa jẹ àjẹyó. Ẹ̀yin pápá ẹ jẹ àjẹyó ajá ṣẹṣẹ kù. Fọkàn ẹ balẹ̀. Kò má bàa kábàámọ̀. Má ṣe. Má ṣe. Ibà. Ibà o ibà. Ibà lukojú ayé o. Ibà lùdùdú òde ọ̀run. Ibà ìmọ̀ ìyá mi ò ṣẹ̀rẹ̀ mọ́ ní ìfìà. Ẹ̀yin lẹ pàdé máa kú o. Olókìkí o. Ọjà làjọ ló. Ẹni bàbá débi iṣẹ́ ṣíṣe láṣẹ o. Sẹ́ni pé inú ilé ẹ̀wọ̀ tí mo ti mú yín kò lẹ́ẹ̀kan níbi tẹ́ wà yìí. Ilé ekúrè ò tá àti jẹ́ wárùn. Ẹ wò mí. Ẹ ti tẹ̀ra yín nú. Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni, ẹ ti tẹ̀ra yín nù. Òjò ọba pẹ́kun lẹ́kún jẹ́ o. Òjò ọba pòrò lóró gbọ̀nà. Omi ìsìnkú ọ̀run o. Omi ìsìnkú ọ̀run o. Omi ìsìnkú ọ̀run o. Ó ní bòdì ọ̀run. Ó yá ẹ lọ́ọ́ bá mi gbé wá o. Kò sí kankan, kọ́ má sí nǹkan ni o. Ilé ìkúrè o. Tá àti jẹ́wọ́ àrùn. Omi ìsìnkú ọ̀run tẹ́ fi ṣèmùlẹ̀ rẹ o. Ǹjẹ́ ẹ̀sẹ̀ ní ìsìn? Ọ̀gbọ́n di omi. Ẹ mọ̀ gbé kọ̀ọ̀kan ẹ mọ̀ gbé mu. Bẹ́ẹ̀ ni mẹ́tẹ̀ ẹ̀dá bá ti mú tán. Ẹ ti dì mú lẹ́nu o. Omi wọ̀, Omi ìsìnkú ọ̀run. Ọ̀ya ẹ bá gbé kọ̀ọ̀kan. Ó yẹ ẹ bọ́ bẹ̀. Ẹ bẹ̀rẹ̀ sí ní mọ̀ gbé. Láíláí yóò yọ. Ọ̀ya mú dáadáa ọ̀kárí. Èyí méjì o. Ọ̀ya gbé fún un. mo ò ṣe mọ́ bàbá, Ó ṣe kí ni? mo ò ṣe mọ́. Ó ṣe é ná. What's your problem? Mo ò ṣe mọ́. Mú kíní náà. Kíní lọ́wọ́ mi náà. Èmi ò ṣe mọ́ o. Ilé epo ẹ̀ tẹsẹ̀ bodò kéèyàn tó mọ̀ kí gbọ́ túbú o. Ẹ wo àtọ̀ tútù àtọ̀dò kò sí ìsìn mo fẹ́ mo ò ṣe mọ́. Èmi ò ṣe mọ́. Ẹ gbígbón. Ṣé gbogbo dẹ́dẹ̀rẹ̀dẹ́ tẹ́ fẹ́ fi rẹ́mi lára nílé? Bébélẹ̀ ti tẹ̀ra yín nù ni. Gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ kìíní lèmi lọ́wọ́. Ó yá. Ẹ kó láyé kẹ bóde. Ẹ bóde. Má ṣe bẹ́ẹ̀ bàbá, ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹjọ́ bàbá ẹjọ́ ìlú Ọlọ́run. Ṣé rí àmì tètè bá ṣe wà yìí? Gbogbo nǹkan tẹ́ fẹ́ ká ṣe la máa ṣe. Àwa ti rẹ́jì. Àwa fẹ́ ṣe tán. Tó ọkọ mo ṣe wà mo fẹ́ lógbó mo ti sọ́kọ̀ mo ti dìyà gan fẹ́ bìsàbìsà gan ni. Ṣé àyà rẹ ti kí ní ìsìn? Ọ̀gá ìtẹ́lọ̀ wá wá ní ìsìn. Ẹ lọ wá ọmọbìnrin tí èèmọkùnrin rí. Nígbà tí èèmọkùnrin rí. Nígbà lọ́wọ́ wá o. Ńlá ìparí tẹ́ gbogbo ètò tó kù tẹ́ ṣe. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè rí yòókù ti parí. Jọ́sọ̀ obìnrin tó virgin tí èèmọkùnrin ni o. Tó tí mọkùnrin mo wí fún yín. Abẹ́ẹ̀ ní rí. A máa rí bàbá. Ẹ máa rí màá ní ó ti parí ọjà. Iṣẹ́ ti ṣe. Má ṣe o. Thanks for the patronizing me in your house. Kí ló yà yín lẹ́nu? Àwọn ọlọ́jà! Mo ní ọlọ́bọ̀ mi ṣe mọ́. Bàbá Gàjì, ewu tó rà mí. Mo lè bẹ́ sọ́kọ̀ lójú. Lórí lúdò, ṣé wọ́n ń ṣe yín ni àbí ìyá yìí? Ìyá ẹ̀ ló ṣe ọ́. Quotation ń bọ̀ fún wọn. Ìlà ní rédíò lórí o. Mo fẹ́ rí yín. Ìlà rédíò lórí o. Kò má bàa kábàámọ̀. Má ṣe. Má ṣe o.
ṣe o. Má ṣe o. Má ṣe o. Má ṣe. Má ṣe. Má ṣe. Má ṣe kí ni? Má ṣe. Má ṣe. Má ṣe. Má ṣe o. Who is it? Hello. Hello, I'm coming. Good afternoon. Oh, sorry. Good afternoon. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ mo bèrè Bọ́lájí. Bọ́lájí. Èmi mò ń jẹ́ Bọ́lájí. Ọmọ Bọ́lájí tí mo wá sí bíbá yìí. Mo ti bèrè ẹ̀ ní street bẹ́ẹ̀. Sọ wọ́n á jó ìgbà fún mi pé kí wá wò ní bíbá yìí. Oh, yeah. Bọ́lájí méjì ló wà. I guess that's the other apartment. Ó jẹ mí lówó ni, so anyway, thanks. Sister, Joe, you look gorgeous. Thanks. And funniest part ni pé mo rí yín lójú àlá, like the same structure, the same look, everything. It's not funny. It in your is. dream. Yes. Ṣé ìwọ̀n pálagọ́ ni? No, mo mọ̀ nǹkan tí mò ń sọ now. Mọ̀ nǹkan tẹ́ ẹ sọ. Pálagọ́. Well, can I have your number? My number? Yeah. For what? Ẹ má worry. Ṣé wo, èmi ò ṣe Bọ́lájí tó jẹ ń gbèsè o. This Bọ́lájí tẹ mọ̀, màá tún san ju ti Bọ́lájí lọ. It's okay. Anyway, mo fún yín nọ́mbà mi. All because ẹ bá mi rí Bọ́lájí tí mò ń wá so that ẹ lè pè mí. That's all. Well, Ọ̀rẹ́ mi kejì. wow. Thank you. Good day. Good day. Má ṣe o, kó má bàa kábàámọ̀. Má ṣe, má ṣe o, ìkìlọ̀ rẹ̀ o. Kí ni mo ṣe fún yín gan? Mo dẹ̀ ń pè yẹn dá mi lóhùn. Ṣé dandan ló fi ń ṣe ni? Mo ní pé mo ò ṣe. Ìgbà tí mo débẹ̀, ìgbà tí mo dẹ̀ rí omi òkú gbódú ẹ̀. Those things mo ò lè ṣe. Ẹ̀gbọ́n, ẹni má ṣe nǹkan kan fún bọ̀bọ̀ yìí o. Ó yẹ kí n láìtẹ̀ ni. Ó yẹ kí n láìtẹ̀. Bọ́lájí, gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu náà. No, ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ jáde lẹ́nu. Àwọn bẹ̀rẹ̀ sí ń live fake life. A máa rí mọ́tò tó fine, àyà fọ́tò ìyá post ẹ̀. Àárí ilé onílé tó fine, àlọ́ ìyá post ẹ̀. Àlọ́jọ́ tọ́mọ ẹ̀ dé tí mo rí ọmọ ẹ̀, inú mi tẹ́lẹ̀ pé ìyàwó mi gbé mọ́tò wá kí mi. Ọmọ ẹ̀ ní láti máa sọ fún mi pé bí mo ṣe ń rí ohun yìí, mọ́tò 5 lòun ní. Mo ní thank God, ìyàwó mi ní mọ́tò 5, kí ló tún kù? Bẹ́ẹ̀ kí n gbẹ́ níwọ̀n tó bá ti wọ̀n mi kí n fi ṣe fàájì, kí n cruise jáde. O gbọ́ statement ọmọ ẹ̀ sọ fún mi. Mo rí pé ṣé bàbá mi ló ra mọ́tò fóun ni tí mo fẹ́ gbẹ́ ẹ̀kan bẹ̀. Ẹsẹ̀ mi kọ́lẹ̀ mi lè sọ. Ṣé bàbá mi ló ra fún lóòótọ́ ni? Àwọn ọ̀dọ́ kan lórí pé òkè ó yá ká lọ síbi tá a máa ti ṣe oríire, tá a máa ti máa rówó ná, tá a máa rówó lò, tá a máa jáde dáná máa dàbí èèyàn láwùjọ àwọn èèyàn. Adébẹ̀tọ̀ wá padà ó ní ìwọ̀n ṣe mí. Why? Kí ló ṣẹlẹ̀? Gbénga, kí ló ṣẹlẹ̀? Bọ́dà kí kò ń ṣẹjọ́ èmi náà. Ọ̀gbẹ́ni shut up jàre, kí ló ń sọ lẹ́nu? Kò ń ṣẹjọ́ mi. Sọ ẹ̀gbọ́n gbogbo kí ni dùn yìí? Àtijọ́ agree pé a máa ṣe nǹkan. Adébẹ̀ ó lọ ṣe bí roundabout lọ. Okay, accepted. Àti dọ́dọ̀ bàbá kan tẹ́lẹ̀. Wọ́n ní ká má ṣe anything. A sọ pé àti gbọ́ Adélé àtúndì ìsájú àmà lọ sí bòmí. Adébẹ̀ tán wá lọ ṣe bí wèrè, ó lọ ṣe bí roundabout. Ṣé bá ṣe ń jìyà yìí sí o láìkẹ́? Bá ṣe ń jẹ gbèsè káàkiri gbòòrò láìkẹ́ àbí? No, inú ẹ̀ dùn sí àbí? Okay, ó tiẹ̀ dáná. A ti padà sí square one, Inú ẹ̀ ti dùn sí àbí? Ó láìkẹ́ bẹ́ẹ̀. All right. Pé tọmọdé bá débi ẹ̀rù àbà kíní yẹn ṣé rí
bí fíìmù ló ṣe rí inú fíìmù ti máa rí ṣe mọ̀ ó kàn ṣe ọ́ pé omi òkú what ẹ̀rù bá mi sí Gbénga ẹ̀gbọ́n a máa lówó ẹja ní sùúrù the time is coming tó bá yá ń sìn by the time tá a bá ń forí tì tá a bá ń lọ tá à ń ṣiṣẹ́ kéékèèké we are all graduates a máa ní owó yìí tówó yìí náà bá dé dé gbogbo nǹkan tẹ́ ń complain yìí breakfast lunch dinner in fact a máa jẹun tó ṣe wù wá we just have to calm down ẹ jọ̀ọ́ mo fọlọ́run bá bẹ̀ yín then àwọn nǹkan tí mo máa ń rí àpẹẹrẹ everything ó máa ń bà mí lẹ́rù nítorí ẹ̀ mo ṣe wò pé kí n bá yín sọ̀rọ̀ ẹ má jà ṣe mọ́ it's not the only way out àwọn Yorùbá náà lọ sọ pé torí bá pínlẹ̀ ó máa padà dire ni. sori Bọ́lájí tí n bá gba etí ẹ̀ ládàbà nípa ara sán bẹ́ẹ̀ ni ṣé mo pé mò ń bẹ̀bẹ̀ fún kí ni kó má gba etí ẹ̀ lẹ́ẹ̀kan orí ìwé rẹ̀ wọ́n ló ń pẹ́ńlẹ̀ tó ń dire sórí ọ̀wọ́n orí mi máa pẹ́ńlẹ̀ tẹ́bí kò ní ní kọ́bọ̀ tọ́kílẹ̀ pé òun ní sọ pé òun fẹ́ ní náírà kọ́bọ̀ kò ní rí orí àjẹrà sílẹ̀ lẹ̀ kò ní rí anything. àjùní wo ló ń sọ fẹ́ pé torí bá pẹ́ lórí àdìrẹ. ẹ ráyè o gbọ́dọ̀ bí sí bọ́bọ́ yẹn sọ. imagine that ṣé o gbọ́ lórí tó sọ pé ó ní ìran mẹ́ta ò gbọ́dọ̀ tó ṣí ìran mẹ́ta ò gbọ́dọ̀ tó ṣí àwọn mẹ́ta yìí àjọ struggle àṣẹ ń gbọ́ abàtẹ́ ìgbẹ́jà ní fẹ́ mu ìwà tó pé torí kan bá pẹ́ lórí àdìrẹ. Bọ́lájí sórí tó bá kí mo fi Gbénga lẹ̀ kó handle rẹ̀ bó ṣe jókòó tó ń sọ̀rọ̀ yìí ló máa sọ̀rọ̀ pẹ̀lú. ṣe ẹ̀yin náà ẹ fẹ́ fi mí lẹ̀. Dani ẹ má bínú. má ṣe o kó má bà kábàámọ̀ má ṣe o ìkìlọ̀ rẹ̀ o. iná lè ṣe yàn lọ́wọ́. Eva hold that. This is one. Ẹ̀yin máa ń wà honest. Ṣọ́ra àwọn. Bọ́dá kí n máa sáré kà lọ ni. Ṣé láyé yín lè dé? Ẹ má mi o. Ẹ̀yin náà máa lè ṣọmọ. Olùdó 7. Olùdó ní olùdó. 6-5 ni 6-5 ni. Kàtẹ́ pàtẹ́lẹ́tì Dèjì lọ lílé níbi tó máa sùn lé nìyẹn. àtijọ́ sọ ẹ fi yẹn lẹ̀ àti ṣètò láàrin ara wa. Bóyá àbúrò yẹn gan pé mo lè sùn. ó mọ̀ pé mi mọ̀ pé kò wọ ní sùn ó wà ní sùn. Wọ́n ti nà ọmọ nǹkan sùn. àbí wọ ní sùn. Ṣé kí ni mo gbà? I'm at your service. Àbí ká kí n máa ní kí n máa sùn. Yo, why we come again? Abi, why we walk by you? Yo, bí pé sí. Wow! Ẹ gbọ́ kéèyàn ni. Yes. Ẹ má wọlé máa yọ fúnra rẹ̀. Bàbá ìgbọ̀n sọ̀rọ̀ ó jọ yé mi àti ẹni. Ó fẹ́ gbọ́ lẹ́jà rẹ̀ ẹ̀jẹ̀ kan máa dá yórí wọn jà rẹ̀. Kó má bà kábàámọ̀ má ṣe o
ẹ̀yà arú ẹ̀ tèmi ra 5,000 naira lè mí ra o. 5,000 ẹ̀yà arú ẹ̀ tèmi ra. ẹ bá mi kí ló dé. ẹ jẹ́ pọ́n ti gbá Bọ́lájí nù. Really? 20k ló ra fún bó ṣe wà ní. 20,000. But àbúrò ká má parọ́ Bọ́lájí ń tọ́jú ẹ láti gbà tó ti mọ bọ̀bọ̀ ẹ̀ báyìí. Look at you, o kàn fresh sí ni. Àǹtí mi ká má parọ́ Bọ́lájí ń try. Ó rí ẹ̀ nínú àwọn ọkùnrin tó wà táǹsì tó máa ṣe nǹkan tó ń ṣe yẹn. In fact èmi gan-an mo love ẹ̀ mo kàn máa ń fi style fún sometimes ẹ̀ mọ̀ ó yẹ yín náà. Ó yé mi. Má fi sílẹ̀ o, má fi sílẹ̀ o, for anything ló gbọ́dọ̀ fi sílẹ̀. Àǹtí ká má parọ́ bọ̀dá yẹn ń tọ́jú wọn. Bókèjì pọ́n máa wá báyìí wọ́n ṣe máa so ẹnu pọ̀ rẹ̀ bí nǹkan táwọn tá a gbọ́dọ̀ dá. Lọ́dọ̀ tí kí máa tó ṣàtúntò bá ti ń tọ́jú àbúrò. Ẹ̀yin lẹ mọ̀ òun náà ló ń pè mí. Torí bó ṣe rí love one títí òró rí ẹ̀. Má ṣe o kó má bàa kábàámọ̀. Má ṣe. Begene international. Báwo lẹbi tí? Ṣó sẹ̀? Ní ìlàbúrò ọ̀dẹ̀ kò gọ́rí. Títí aláyọ̀. Báwo lẹbi tí? Ṣó sẹ̀ bọ̀? Ṣé ó di gidigidi? Gidi gan. Gan ni fẹ́. Ó tẹ́. Èmi gan mo mọ̀ lára mi. Ó yá síbẹ̀. Alpha. Kí ló ń ṣe lé? Àbádọ̀ dánú ara ẹ̀ lórí. Wọ́n ní kí ló ń ṣe fèsì sọ̀rọ̀ tó sọ. Ṣé mo lè kí ẹ? Kí ló ń kí fún? Bíjè, kí ló ń kí Gbénga fún? Kí ni kọ̀kọ́ tó ń fi ń kí? Ó ṣiṣẹ́ yẹn gan ni. Ó ṣiṣẹ́. Ó jìn gidi. Ó jìn gidi. Tẹ́lá. Sórí tó bá gbò kì í ṣe múgùn tó kì í ṣọ̀lẹ̀. Ọjọ́ wo ni wọ́n gbé kéde wá sínú àwàsí ọ̀wá bí tó sá wẹ́lẹ́wẹ́lẹ́ tó kún wẹ́lẹ́wẹ́lẹ́ tó sàtọ́. Ẹ̀fọ́ ni gan ṣá ṣé jẹ́gẹ́ bíi màálù ni. Àlọ́ dẹ̀ ni bọ̀bọ̀ ìsìn ọ̀dẹ̀ ni ẹ nǹkan tó mì ní pé ọjọ́ wo ló ti mú kéjì débí báyìí tó mú wọlé tó lọ rún ọmọ ọlọ́mọ tó débẹ̀ nǹkan tó bá ẹ sọ nìyẹn náà. Ìwọ gan fọ́ ni láì ṣe pépà. BJ ẹ̀jẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣé ẹ̀ mọ̀ nǹkan tó ń sọ nǹkan tó ṣàìsàn ni pé àtìgbà tí kéjì ti wá ìbàyẹ̀ tíjọ wọlé jáde. Títí ọmọ tèmi yẹn special package ni ó wà bẹ́ẹ̀ digbí tí ẹ rọba ni mo ìfọwọ́kàn rárá padlock bíi mẹ́fà as in mẹ́fà òun ló wà bẹ́ẹ̀ as in ẹ má lọ wá o. Ṣé o gbàgbé dá mi ni tí mo dé ti fún wọn yí ẹ tó sọ fún mi pé vẹ́ẹ̀gì ló mọ ohun tí mo kún ní o ohun tí ń ṣe léyìí o ọjọ́ kan tó bá fún mi láyé lọ́kùnrin tó bá fún mi láyé tí mo wọ bẹ̀ tó bá ń gbọ́ títí ìgbàlásá lọ ọ̀nà Èkó títí ìgbàlásá lọ ọ̀nà Èkó gbogbo ọ̀nà ló gbà mí. Mo gbọ́dọ̀ ó fìrì yọ ó yọ̀ lọ bẹ́ẹ̀ mi ì fi tọ́ sí rárá. Ẹ wo ẹ̀gbọ́n eléyìí traffic wà bẹ́ẹ̀ kò yọ kankan mo confirm ẹ̀ traffic jam dáa ni. Mo dẹ̀ ṣọ́ pẹ̀lú nǹkan tó ń sọ. As in eléyìí bí traffic jam ni tẹ bá ń gbọ́ traffic jam lọ́nà Èkó tẹ bá ń lọ sí island ṣe mọ tó ṣe máa ń tight ẹ lè débẹ̀ o ẹ gbàgbé o fact ni mo confirm ẹ̀. Nísìnyí nǹkan tó ń sọ fún wa ni pé kéjì pé virgin ni. Bébí mi ọmọ mi. Wọ́n sì wà bẹ́ẹ̀. In fact uniqueness yẹn pọ̀ gan mi ò lè fi ṣeré. Wonderful. Ẹ gbàgbé o ó dalẹ̀ ọjọ́ yẹn o. Oní virgin ni kéjì virgin. Ìgbà tó wá jẹ́ virgin kan. Náà kò sí kankan. Ẹ má lọ wá o. Má ṣe o kó má bàa kábàámọ̀. Má ṣe. Má ṣe o. Àríkẹ́ Adé ìyàwó wa. Àríkẹ́ ìyàwó wa. Àríkẹ́ mi nìkan ṣoṣo. Ọ̀dà Gbénga ilé méjì o ẹ ká sọ. Ká ṣe bí ààrẹ báwo ni O kí èmi ọkọ ẹ gangan. ẹjọ́ ń jà ní. Wẹ́ Àríkẹ́ má lè ká fi ọ̀rọ̀ ńlẹ̀ sọ̀rọ̀ ṣó ti yẹ.
as usual gẹ́gẹ́ bó ti mọ̀ pé tá bá ti débí wàá order fún alátọ̀dọ̀ màmá order fún akájẹ. As usual àwọn ọ̀dà fún yàrá as usual èmi ò ní owó kankan tí mo fi máa rí oúnjẹ fún yín ní ibi ìfàyè rẹ̀ ẹ bá mọ̀ pé fẹ́ jẹun lọ síwájú bọ̀ èmi o owó oúnjẹ kò sí. Àyìnkẹ́ má ṣe bẹ́ẹ̀ náà ṣáà mọ̀ pé wọ̀ nìkan la ní káà méjì bá kájọ wà látànà ká má ti jẹun ibi ti pa don't be stupid sí wa lára má ṣe bẹ́ẹ̀ yẹn. ẹ nígbàgbọ́ mi ò ní owó ní èní ní ìní. Àríkẹ́ríkẹ́ mi Àríkẹ́ Adé aya akínlẹ̀ kan ṣoṣo èmi náà mọ̀ wípé o ò tí ì lókè mí lẹ́yìn mi. gàtí mi wà lókè omi lẹ́yìn ọ̀run kan lọ́wọ́ ni ó jẹ́ mi pa. mi lè wá lára mi fẹ́ jẹ́ pa Àríkẹ́ wo jẹ́ kí n sọ nǹkan fún ẹ bó ṣe wá wà yìí ìfẹ́ mi gidi ni tí wọn náà dẹ̀ mọ̀. wà láwọn náà. wo Àríkẹ́ mo fẹ́ jọ ẹ lójú tó ti yé tó bá ti gbé ọ̀la tí n bá gbé venza 5 million naira wá sí Ìbàdàn call me bastard. Yes. 5 million naira venza tí ma pààkì sí rè. ṣé ok jẹ́ ká fọwọ́ 5 million naira rẹ̀ fún mi 5,000 lọ́wọ́ ẹ̀ 5,000. kò ní gbàgbọ́. jẹ́ kí n sọ fún un sórí má yẹ̀yẹ́ mi má yẹ̀yẹ́ mi ń ta rárá Àríkẹ́ 5 kọ́bọ̀ sí lápò mi talk less of 5,000 naira sórí tuntun tó mọ̀ tí n bá gbé venza 5 million naira wájú ìwọ gbogbo máa credit account ẹ ní 5 million naira. you understand say ọmọ tó lọ lábẹ́lẹ̀ ọlá ẹsẹ̀. Àríkẹ́ mo ti lọ sílé wọn ojú mo ti pàdé kọ́lù wàhálà o ti bó káàdì bìsàbìsà fún mi 5 million naira in your account. 5 million yes. lọ́la yìí náà sẹ́. aṣojú ìyá vẹ́sà. wà á rí vẹ́sà wà á rí ṣọ́ọ̀bù ẹsẹ̀. Àríkẹ́ ó tún sàbí ó sanwó yàrá arrange money for you. mo wẹ́ ti yé mi ṣe bí ó ń pè ká jẹun náà lè fẹ́ ra vẹ́sà lọ́la jókòó ẹ jọ ẹ bá mi gbé fún mi as usual venza. Àríkẹ́ èkúrọ́ làbákọ́ ẹ̀wà èmi àti ẹ̀. Torí kíni? Torí kíni? Mi ní gbogbo ẹ̀ fún nígbà tó sọ àlábàtàbàtà báyẹn fún mi. Tí àwa gbéra lọ dúdú ilé, ta ní ká dé ìgbà yìí, àwa níwájú ilé olóòlò mọ́. Ọjọ́ tí wọ́n gbà mí wò. Èmi mo lọ́la, èmi mo wá bá yín. A máa gbàdúrà sí i, bóyá kẹ́yìn lọ, máa lọ dúró bóun ilé. Oníṣọ́jà ìwọ́n lọ fi. Ẹ̀yin máa lọ, ẹ máa bá mi lé. Ṣé nǹkan máa yọ̀ táyì lọ? Kọjá. Ẹ̀yin ẹ máa lọ. Ẹ̀bẹ́ ìfẹ́ ni ẹ ṣàlàyé fún wọn. Ẹ bá mi lé màá dúró bóun ilé.
fún ọ̀tá ẹ̀ wọ́n ń fún ọ̀tá ẹ̀ bẹ́ẹ̀ náà lè máa fún ìyá kọjá má bá jà o. Àwọn gbẹgbà dákun bá mú nǹkan ẹlẹ́rìn dòdò wá fún ìyàwó àwọn. má jẹ́ fún náà sórí ìbùsùn ní ìtì ẹ̀ ní ìdílé lọ́wọ́ ni ọlọ́run má jẹ́ kí wọ́n jó àṣẹ náà wọ́n sì ní jó àṣẹ wa. ìbùsùn àìfọ́sùn àṣẹ ìgbàlagbà tó wà nílẹ̀ àwọn ọmọ yìí olóró àdàpọ̀ fún mi wọ́n bà mí wọ́n máa fi ní kó ní ìṣòro ní ibi méjì ní ìbẹ̀rẹ̀ méjì tí wọ́n lọ sábà jù bí náà lọ àtẹ̀lẹ̀wá dẹ́nu ọ̀nà ló bá ta kú lólóhùn lọ́mọ ọ̀ní kí ló mú ẹ ọlọ́run jẹ́ kẹ́fù fún mi nígbà tí ó ṣe kó lé bí àbúrò pé o ti mọ̀ lórí kí ló wá mú ẹ tó lóòdọ̀ mọ́. olóhùn wọlé. ẹ wọ́n máa dá lóhùn. ṣé orégún ni àbúrò. kò sáṣà tí òkú sáwọ́ àwọn ọmọ wa ní ìsìn. inú gbogbo àwọn tó tiẹ̀ máa ń wá mi gbòòrò tó orí mi rí. rárá sá. tẹ̀fẹ̀ wá ṣe bí kí ló fẹ́ wá mú mi ìlú bá wọn. nígbà òṣù ẹrù bá mi mọ̀ṣẹ́ gbàlagbà ẹrù bá mi ẹwọ ẹnu oníkọ̀ọ́ náà ti gbọ́ fẹ́mi ẹ sọ̀rọ̀ àbí kí gbẹ́nu ẹ sọ ni. nǹkan tó ṣẹlẹ̀ bàbá nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo sùn ní. ẹ̀yin náà ṣe hàn ẹ̀rù ṣe ba ẹ̀mí náà ni. aláburúkú rèé. ọlọ́run má jẹ́ ṣe ọmọ mi lára. má jẹ́ kára mi ṣe mọ́ dára mo ṣe bí yá mi ṣoṣù ẹ kí mo ṣe bẹ́ẹ̀ ló mọ bí. bó bá rú ni lójú àbílẹ̀ ìbá kọ́dáyé o ìbá ṣẹ̀dá ọ̀run ìbẹ̀yìn àmàlàmàjà tí kọ́mọ ní fojú àlá ó dà kí bí ó lọ kí ni ó dé kí lè yá wa ojú yóò ní lè rí ọ etí yóò ní gbọ́ bí tí mo rí lójú ìkòkò ọmọ yìí ó lágbára o àmẹ́yìn ó ti gàyà fún mi ìgbé àti ẹ̀ lọ́rọ̀ sọ lórí kan ó lè jù bẹ́ẹ̀ lọ obìnrin ní tẹ́ bá fetí gbọ́ nǹkan mi lẹ́ mọ̀ gbọ́ o ẹ ṣe gàyà yà ẹ fọkàn balẹ̀ kò sí pé kò ṣe é wú o ẹ ní fojú sunkún ọmọ ẹ ṣe gàyà fún mi. má ṣe o kó má bàa kábàámọ̀ má ṣe o ìkìlọ̀ rẹ̀ o a ní kó má ṣe o kí o má bàa kábàámọ̀ má ṣe. ló kí ní bá ṣẹ̀yìn ọmọ iná kébì wá gbé fún ìyá rẹ wípé ẹ ti dé ìdí pẹ̀lú àkọọ́lẹ̀ rẹ. bàbá ẹ ṣe màmí ò gbọdọ̀ gbọ́ tó bá gbọ́ nǹkan tó máa fojú mi rí. ẹ dúró kí ni wọ́n ṣẹ̀yìn ọmọ sí i kí ni ju yín lọ́wọ́ tẹ̀ ẹ̀rí gbólẹ̀ rẹ̀ ọmọ ọdún mélòó ní dẹ́mọ̀ pọ́nà òdìdí káàkiri ṣáàyìn ló pe èso àmọ́ fún ni ní nǹkan kó mọ́ fi gbà kan. ẹ ò ṣe kí ni tèmi rí yìí kọ́ wá wo a gbọ́dọ̀ finá sórí òrùlé sùn o ejò ṣe fi sórí òrùlé sùn dínà lọ o ọmọ tèmi rí nínú ìkòkò ọmọ yìí tó lálàárí o gbọ́dọ̀ lọ́wọ́ ọmọ ìwá ní wàrà ṣe ṣá o. bàbá kí ló ṣe kejì. kí n la ní bí o bá wọ́ ọmọ ìwá ní kíákíá iná dilẹ̀ lẹ́yìn asusu jẹ́ o èmi mo wí bẹ̀ fún o tí mo bá ní iná jó lórí omi pé kí n lọ kéwù rẹ̀ wá o. mo mú fóònù ẹ̀dẹ̀ yá mi fóònù. ọmọ irọ́ fóònù àwọn ẹbọra ló fẹ́ fi pèèyàn ọ̀tẹ̀ wọ́mi ní ìsìn ó tẹ̀lé mi ká lọ tó o bá ti fojú gan ní ọmọbìnrin wọ́n gbé omi kan fún ọ tó wọ̀n sí lára àtòhùn tó gbè tó gbádùn láì jẹ́ wípé o bá pe àwọn ohun yìí tó o sì wọ́n mi sí lára
iná dilẹ̀ lẹ́yìn àṣùṣù jẹ́ o. Tí n bá sì ti kọ́ láwọn ohun tó gbé òun gbọ́dọ̀ gbàgbé o. Ó yà jù. Sọ gbádùn. Tẹ̀lé mi. Má ṣe o, kó má bàa kábàámọ̀. Má ṣe. Má ṣe o. Ìkìlọ̀ rẹ̀. Kejì. Kejì. Àǹtí, ẹ jọ̀ọ́, ẹ bá mi rí wọn, ṣé wọ́n sí ilé ni? Kejì rè lórí mi torí mo kéré lẹ̀ lé kí mi bẹ́ẹ̀ ṣe wọlé ẹ̀ ń béèrè kejì kejì kọ ìkẹta ni. Kíṣù yìí tó gbé mú sókè bí olè agétí elétí kákò bí ehoro imú wọn lórí ṣọṣọ bí ìtọ́ fi ń júwe léhùn. Má ṣe o, kó má bàa kábàámọ̀. Má ṣe. Má ṣe o, ìkìlọ̀ rẹ̀. Mú pẹ́ Bọ́lájí. Bí mo ṣe tán fún mi sí ni mo rí mẹ́sẹ̀jì kejì. Ó send message sí mi pé Akin àti Gbénga pé wọ́n ránṣẹ́ pé òun. Akin àti Gbénga àwọn ọ̀rẹ́ ẹ̀. Má ṣe o, kó má bàa kábàámọ̀. Má ṣe. Má ṣe o, ìkìlọ̀ rẹ̀ o. A ní kó má ṣe o, kí o má bàa kábàámọ̀. Má ṣe. Má ṣe o. Àríkẹ́, kásán. Jọ̀ọ́ ṣó bá mi rí Gbénga àtàkín. Àwọn yìí mo ti máa bèrè àwọn méjèèjì. Mo délé nsìn, mo ò bá anybody nílé, mo tún pe nọ́mbà wọn kò lọ. Ọdún ẹni mo mọ̀ pé a máa ń wà jọ ibo ló wà. Akin ò sí bí o, àtàná ni mo ti rí Akin gbẹ̀yìn. Ó jẹ́ ìṣe sọ fún mi pé òun fẹ́ gbé Venza wá fún mi. Ó jẹ́ máa fún mi 5 million naira. Vẹ́. Òun náà lèmi náà ń dúró dè báyìí. 5 million. Àti Venza. Venza. Iṣẹ́ wo lọ ṣe ibo lọ ti rí lánàá sẹ́ni 5 million. Ìfẹ́jọ́ pé ọ̀rẹ́ mi. Ó ti yé mi, mo ń bọ̀. Venza la fi fẹ́ rà. Méjèèjì yìí Venza. Má ṣe o, kó má bàa kábàámọ̀. Ọ̀parun jẹ́gẹ́jẹ́gẹ́ yàgò olúgbó. Ọ̀parun jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ awọ ìbáàdàn. Adé fún òṣèré mọ́ ní ìfìyà, ẹ̀jẹ̀ fífi apá mi ọ̀tún, ìgbà òbí fi ní jẹ, ẹ̀jẹ̀ fífi apá mi òsì, ìgbà òbí pa ní jẹ, èyí màfímàfí rìndìdì tó ti ní ọ̀kan wá jẹ́ ayé. Ẹ̀yìn, wọ́n tẹ́tí yìí kẹ́ gbọ́ o. Àti dé bí olóògùn gbé sábà yìí, ṣe gbọ́ mi. Sórí kòkó ajé yìí, ìwọ ó gbé. Òṣùká ajé tí ń bẹ lórí rẹ̀, ìwọ wàá mú. Lẹ́yìn ìgbà tẹ́ bá ti wá gbé e tán, ẹnìkan nínú yín kò gbúdọ̀ fọ́hùn o. Tẹ́tẹ́ tí inú yín kẹ́ gbọ́ mi, ẹnìkan nínú yín ò gbúdọ̀ sọ kankan mọ́. Ó yá, ìwọ gbé e. Ẹ làárọ̀ wá, ẹ làárọ̀ wá, ẹ làárọ̀ wá. Bẹ́ẹ̀ni yẹn bá yẹ ni gbígbóná bá bá balẹ̀ báyìí máa tutù ni kí yèrè ọ sọ kí ló kọ rẹ. Má ṣe é gbọ́ mi yé ìkìlọ̀ o. Ó yá gbéra ńlẹ̀ ní ìsìn kó o dé. Ó yá bọ́ sórí ibẹ̀ ń. Ó
ó yẹ ìwọ fòṣùká ń lé níkùn gbé sí ká ilẹ̀ ó yá ìwọ gbé kòkó wá. mo ní mo dàgbà mo kàṣàkàṣà wọjà wọ́n fún mi lépò kan àmúṣewé wọ́n fún mi lóògùn kan àmúláyà mo jíwọ́ mo di kìkì wọ́ mo dóògùn làyà ọ̀wọ́n ní báyìí ní bàbá afá. Kejì níbo bàbá ìwọ ẹ̀gbọ́n ẹ̀yin. dákẹ́ mẹ́ wọ́n ní panumọ́ àbò ìbábò wíjọ́. bàbá irú ọ̀dọ̀ kan ẹ dákẹ́ ẹ fún nípa ilé yóò sùn jẹ́ oṣù nípa ilé yóò jẹ́ àtẹ́fún àtọ́sùn ètò nípa ilé yóò jẹ́. Bàbá ẹ sọ wọ́n ni ẹ wo. Wọ́n ti tọ́lá o. Àwọn ìyáláyà rẹ̀ wọ́n tọ́lá. Fìtílà ni wọ́n lò ní àbíkí. Bàbá wàrísù. Ẹjọ́ sísobo. ẹ sọ wọ́n ni. Wo ọ̀rọ̀ wọn ò ń sọ̀rọ̀ síso. Ọ̀dọ̀ mi ni wọ́n wà. Kò sí nǹkan kan tí wọ́n kò síbi tí wọ́n ń lọ bí wọ́n ṣe wà. Ẹjọ́ ẹ bá mi wò wọ́n sàn. Tí bá ń rìn kiri ọ̀rẹ́ wèrè ó ti sọ mí di wèrè ọ̀rẹ́ wèrè ló ń pè mí gbòòrò ẹjọ́ tí bá ń rìn báyìí wèrè ọ̀rẹ́ wèrè tí bá ń rìn báyìí ọ̀rẹ́ wèrè ẹjọ́ bàbá ìjà. Ṣé wọ́n wá parọ́ ni ìbáwọn ọ̀rẹ́ ṣé èso ọ̀rẹ́ wèrè ni bí wọn ò ṣe dè wọ́n mọ́lẹ̀ kó síbi tí wọ́n lọ tínú bá kàn bí mi mo lè tú wọn lẹ̀ kí wọ́n ṣeré lọ́jà àgbàdo. Bàbá ẹjọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ àwọn nìkan mo ní ẹjọ́. Ọ̀yà farabalẹ̀ ẹjọ́ farabalẹ̀ oníwó máa ń fi lè ní tí ò bá ṣe bẹ́ẹ̀ kò sí ètò kan ẹ̀ pẹ̀lú wọn. Ọ̀rẹ́ mi ni wọ́n. Orí ọ̀kẹ́rẹ́ koko láwo bàbá wí fọmọ ẹni àgbọ́. Inú mi dùn wípé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta náà lẹ wá sọ́dọ̀ mi ńjọ́ tẹ́ wá. Tí mo sì fún yín kìlọ̀ yìí pé ẹ mọ́ sóògùn owó àbí mo wí bẹ́ẹ̀. Ẹ sọ bẹ́ẹ̀. Sórí. Sọ bẹ́ẹ̀. Ṣé bá lọ ṣe lọ́hùn ṣé àbò bọ̀ báyìí? Mo dé Canada o, Canada. Ọmọ àlè àwọn èwo ló bá ń bẹ̀? Bàbá bá mi so wọ́n ẹjọ́. Ó máa pọ̀ Canada ó máa gba Belgium lọ. Ẹjọ́ àti Canada àti Belgium ẹ má jẹ́ kó lọ ẹjọ́. Tí yóò bá fi di ijọ́ méje òní ara wọn ti gbádùn àgbo wọn bẹ lórí iná oríṣi àgbo 9 ni mo ṣe fún wọn. Ẹ ṣe bàbá. Wọn gbádùn. Sójú ẹ̀rẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ òun kú tíjọ́ wèrè àbí irun orí ẹ̀ka kan kíní tó wà bẹ́ẹ̀ ni ó ń ṣe tiẹ̀ lọ́n tiẹ̀. Mo dẹ̀ sọ fún wọn. Mo sọ fún wọn. Mo ti dé o. Nígbà tí mo dé mo rí wọn. Àwọn wo. Bàbá ìjọ bá mi wọ́n bí sùúrù. Ẹ bá mi sọ Wèrè lọ. láfi wo wèrè. Nígbà tó débẹ̀ sáwọn ẹbí ìyá rẹ lórí àbáwọn wò. Yíyájájáyé! Yájájáyé! Mo ń jàgàjàgà. Bàbá. Thanks for depersonalizing me in your house. Kí ló yà yín lẹ́nu? Àwọn ọlọ́jà! Mo ní ọlọ́bọ̀ ọmọ mi ṣe mọ́. Bàbá Gàjì, ewu tó rà mí. Mo lè bẹ́ sọ́kọ̀ lójú. Lórí lúdò, ṣé wọ́n ń ṣe yín ni àbí ìyá yìí? Ìyá ẹ̀ ló ṣe ọ́. Quotation ń bọ̀ fún ọ. Iná ní rédíò lórí o. Mo fẹ́ rí yín. Iná rédíò lórí o. Má ṣe o
kó má bàa kábàámọ̀. Má ṣe o, ìkìlọ̀ rẹ̀ o. A ní kó má ṣe o, kí o má bàa kábàámọ̀. Má ṣe o, ìkìlọ̀ rẹ̀ o. Kó má ṣe o, kí o má bàa kábàámọ̀. Má ṣe